Adéwùmí, báwo ni? Mo wà dáadáa, ìyá mi. Báwo ni kíláàsì Yorùbá tí o ṣe ní ìjẹta? Dáadáa ni mà, mo gbádùn kíláàsì Yorùbá náà. Ó dáa bẹ́ẹ̀. Kí lo kọ́ ní kíláàsì náà? A kọ́ nípa ewì ewúrẹ́ jẹ́ran ilé. Ewì ewúrẹ́ jẹ́ran ilé. Adéwùmí, ṣé o lè ka ewì náà fún mi kí n gbọ́? Bẹ́ẹ̀ ni ìyá mi, mo lè kà á dáadáa. Ewì náà lọ báyìí wípé ewúrẹ́ jẹ́ran ilé tó máa ń jìyà púpọ̀ nítorí àìgbọràn rẹ̀. Bí wọ́n bá na ewúrẹ́, á ṣe tí méjì pépé, ó lójú tó sẹ́ẹ́pẹ́, á tún padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́ aláìgbọràn. Fáì 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 fáì. Ó káre ọkọ mi Àṣàkẹ́, pàtẹ́wọ́ fúnra rẹ̀.